Koiki Media will bring the world closer to your doorstep. Èní ni ọjọ́ kẹta nínú oṣù kẹrin ọdún ya 2025. Mr. Koiki, ṣe rí ìyà tó ń jẹ ọmọ Yorùbá? Ṣe rí ata yín, ata tẹ́ ń wò, ẹ̀ṣà ata ni o. Ẹ rí, mo ti fọ́ ló jẹ́ kó mọ́ mi léyìí o, tó dẹ̀ ti bí nǹkan mi. Ẹ rí, ẹ̀ṣà. Ìyà tí wọ́n fi ń jẹ ọmọ Yorùbá across the world nìyẹn. Ṣe rí ìyà tá ń jẹ? Ẹ rí, nílẹ̀ Yorùbá, ata tẹ́ ń wò yín báyìí sìn, is 1,500. Bó ṣe jẹ́ ẹ̀ṣà ata tó yín, is 1,500 lẹ́ ń wò yín. Ṣe rí, ẹnu kan tó sọ ayé wa dà. Òun la ṣe ń sọ fún gbogbo ọmọ Yorùbá. Tí night vigil wa bá ti bẹ̀rẹ̀, kí everybody túyáyá, kó túyáyá síta. Separation ló lè sort nǹkan tó wà lẹ́yìn. The only solution ni kí bàbá Bọ́lá Ahmed Tinubu kí wọ́n bá wa pín. Kán pín kí olúkálùkù lọ dá mú ìyá ọmọ ẹ̀ gbé. Kán bá wa pín o. Ìyà ẹ́ pọ̀ jù. Ẹ rí, mo ra kíní délé, mo gbé délé ìyàwó mi ké pé pé ṣé kì í ṣe ìjẹkújẹ la tún fẹ́ máa kó jẹ yín. Ṣé ní kòkòrò kan báyìí tó máa jáde nínú ata ṣe ló kún gbogbo inú ẹ̀. Mo ti fọ́. In fact, ẹ jẹ́ n fi omi tí mo fi fọ́, ẹ jẹ́ n fi wọ̀n yín. Ẹ rí, omi tí mo fi fọ́ lélẹ̀. Ẹ rí, òun la fẹ́ sè jẹ, òun la fẹ́ jẹ báyìí o. Ẹnu kan tó sọ ayé wa dà. Once again, Koiki Media will bring the world closer to your doorstep. Èní ni ọjọ́ kẹta nínú oṣù kẹrin ọdún ya 2025 lẹ́ẹ̀kan sí. Night vigil. Olúkálùkù túyáyá, kẹ́jẹ́ ká túyáyá, ká jáde síta. Ata tí wọ́n, ata 1,500 kò tó ṣe ọbẹ̀. Tí èèyàn bá lọ ra ojúlówó, kò tó ṣe bẹ̀. Kìkì ata ni o, kò tí sí tòmátós níbẹ̀ o. Kò tí sí kárọ́tì níbẹ̀ o. Kò tí sí àlùbásà níbẹ̀ o. Ẹ rí nǹkan tó fi ń ṣe wá. Àwọn kan wá ń ṣe wípé bámbám ni àwọn yó. Ó lè dogun kó dogun. Nǹkan tó wà nílẹ̀ ńsìn, ó lè dìjà kó dìjà. Ire o.